Bísí ni mo sáré wá pè o. Bísíríyù ni mo sáré wá pè o. Wàá sọdún nínú owó pẹ̀lú dẹ̀ra. Bísí ni mo sáré wá pè o. Ọlábísí òkú ọdún. Ọlábísí òkú ọdún o. Àṣẹ̀ṣẹ̀ tún ṣe. Àṣẹ̀ṣẹ̀ tún ṣe ló máa ṣe Ọlábísí òkú ọdún. Ọlábísí òkú ọdún. Ọlábísí òkú ọdún o. Àṣẹ̀ṣẹ̀ tún ṣe. Àṣẹ̀ṣẹ̀ tún ṣe ló máa ṣe Ọlábísí òkú ọdún. Bísíríyù mú jọjọ jàre. Mú jọjọ nítorí pé ọdún bá ọ láyé. Mú jọjọ nítorí pé òní sójú ẹ̀mí rẹ̀. Mú jọjọ ò lè jó yàgò lánàá fún mi ò mú jọjọ. Ọlábísí o ṣé bẹ́ẹ̀ nílé ní àbòròdé. Bísíríyù bó bá ń bẹ nínú ilé òwò kankan lé. Dákun bó bá ń bẹ lẹ́yìn kù lè máa bọ̀ nígbà gèdò ní nísọjọ́ òbí rẹ̀ gangan. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló máa bá àwọn ṣe lọ́jọ́ gbogbo níbi gbogbo lọ́lẹ̀ lẹ́dùnmọ̀rọ̀ níwáyé àṣà. Mẹ́bí aláṣẹ àtolùdarí Active Surveillance and Solar Systems Limited. Àwọn ló gbé mi dòde òní. Bísíríyù wọ́n ní wàá máa pèrè rẹ̀ gbèjègbèjọ kó o pẹ́ láyé kànrin kése. Wọ́n ní ó bá wọn sọ́ọ̀dún owó ọdún ọ̀la ọdún rẹ̀. Wọ́n ló gẹ̀dẹ̀ kí gbọ́dọ̀ kó bá wọn yàgàn ọmọ yọyọ nílé aláàdì. Ó yẹ wọn tún ní mọ̀ pèrè rẹ̀ kó o tọ́ láyé kó o gbó bí olúgbógbó tìrìgbó. Wọ́n ní kó o gbó bí olúgbógbó tìrìgbó. Wọ́n ní kó o gbó bí àwọn àgbà kan nílùú bàbá tó bí ọlọ́mọ wọn gbó títí. Mẹ́bí ni wọ́n fowó sóńdè lọ́rùn. Òwú wáyọ títí lówó àdókìní nílé bàbá tó bí ọlọ́mọ. Bísíríyù o ìgbà lèrè lẹ́ni. Àwọn lèrè lẹ́ni. Èlé lobìnrin rọ̀ bẹ́ẹ̀ lọ́jà ọjà. Wọ́n ní bọ́dún ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún tó dá mi lójú. Àfìrìmọ̀jọ́mọ̀ tí ẹ̀ nínú sà. Ọlábísí ọmọ bẹ ní lọ́dẹ̀lẹ́dùmarè bọ́bẹ̀ tí ṣe ń bẹ̀sù. Àpọ̀bẹ̀pọ̀ rẹ̀ àgùn tẹ́sán lọ ṣe ìsà mọ́dúnmọ́dún ọdún owó ọdún rẹ̀. Mẹ́báwọ̀ èèyàn rẹ̀ olórí rẹ̀ náà lónìí wá máa péré rẹ̀ kó o tọ́ láyé kó o bá wọn sọdún ọ̀la kó o bá wọn sọdún dùnú. Ó yá jẹ́ mi wá máa fi yẹn relé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ìsẹ́yìn orò níyàn mẹ́bẹ́ dí mo kọ́. Ọmọ sẹ́tì mú mi tó dára nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ ọjọ́ ńlá ni mo sàn o. Ọmọ àdàbà ni mo di ọmọ sanyìn ní mọ̀lẹ́. Ọmọ ògidì ni mo gbà nílé bàbá tó bí yín lọ́mọ. Mo ní níbi tẹ́wé ti járí ìkẹ́. Tí gbòǹgbò jẹ́ gbélé wò nílé bàbá tó bí ọlọ́mọ. Ǹjẹ́ tágbàdo ọjọ́ ń jẹ́ ti kábọ̀ bí a ṣe ìsàmọ́dọ̀ ọwọ́ ẹlẹ́wà obìnrin. Jẹ́ ìtumọ̀ rẹ̀ pàlọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ. Mo lẹ́yìn lọ́mọdò tó lásẹ̀yìn ìjáníjọ́ ọjọ́ sí. Ọmọ ọdún ẹ̀yẹ kìkì ẹ̀gàn o. Ìlú bàbá yín ní pọ̀n ní ilé. Ọmọ orò tí ń jó, ọmọ orò tí yọ ọ̀sẹ̀sẹ̀, ọmọ orò tí kò yùmùyùmù lórí àpọ̀rùn. Kékeré àsẹ̀yìn òkú ní ká. Àgbà àsẹ̀yìn àsọ níhun nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọ̀dọ́mọdé àsẹ̀yìn oge ni wọ́n ṣe lọ́dẹ̀dẹ̀ àwọn bàbá rẹ̀. Àsẹ̀yìn gbó nílé ó gbàlejò. Sálà títọ́ wà lẹ́jọ́ ó bọ̀ mí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ ọdún owó. Àwọ̀ ẹlẹ́wà mi ojúre bẹ́ tó rékè lẹ́wà mi. Àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ní tó pọ́n tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ́lẹ̀ àwẹ̀ ni mo mi ké sí. Mo tún ní máa gbóhùn lẹ́nu mi. Àwọn olólùfẹ́ rẹ̀ ni àwọn aláṣẹ àtolùdarí Active Surveillance and Solar Systems Limited. Wọ́n ní iwájú lọ́pẹ́ bìtì ń resí iwájú ló mọ̀ lónìí rẹ̀yìn. Kó o gbó láyé kó o tọ́ láyé o. Ọlábísí Bísíríyù o. Ìgbà ọdún.
ọdún kan.